A kú dédé àsìkò yìí yóò dẹrùn fún wa láṣẹ Elédùà. Ìròyìn fẹlifẹli náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣẹ́ wa ìròyìn fẹlifẹli online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹlifẹli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ló ti pa láṣẹ fún àwọn iléeṣẹ́ ológun ilẹ̀ yìí láti ṣe àtúntò tó ń ti àtúnyẹ̀wò àti ṣíṣe àwárí tó ń ti àwọn oníṣẹ́ ibi yòówù tí wọ́n lè da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lè máa dà láàmú, kí wọ́n ṣe àwárí wọn kí wọ́n sì mú wọn wá síwájú òfin látàrí ìkọlù èyí tó wáyé lọ́jọ́ Jímọ̀ èyí tó kọjá yìí ní ìpínlẹ̀ Borno, níbi tí àwọn adìhá ogun mọ́ra Boko Haram tí wọ́n ti ya wọ inú abúlé kan èyí tí wọ́n pa ogunlọ́gọ̀ àwọn ènìyàn aláìṣẹ̀, èyí tí wọ́n sì tún kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ inú igbó irúnmalẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Tinubu ti gbọ́ sí ọ̀rọ̀ náà, ló ti ní ìlú tó lọ́ba tó níjòyè kò yẹ kírù nǹkan wọ̀nyí kó máa ṣẹlẹ̀, torí pé ìbànújẹ́ ni kí májẹ̀sí máa tojú òbí rọ̀rùn. Ó ní nígbà tí wọ́n bá ń pa wọ́n, àwọn wo gan lòun ṣe ìjọba lé lórí èyí tó mú ààrẹ Tinubu láti pa láṣẹ fún iléeṣẹ́ ológun ilẹ̀ yìí láti tún ṣòkòtò wọn sún gírè kí wọ́n rí dájú wípé wọ́n mú ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mú lọ́kùnkúndùn. Bákan náà kí wọ́n sì béèrè àwọn ohun tí wọ́n bá nílò láti fi kojú àwọn oníṣẹ́ ibi yìí, kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè gba àlàáfíà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Nínú ọ̀rọ̀ èyí tí ààrẹ Bọ́lá Tinubu fi ránṣẹ́ láti ẹnu igbákejì ààrẹ ilẹ̀ yìí sẹ́nitọ̀ Kasim Shettima, èyí tó fi ọ̀rọ̀ náà léde, tó tún bá ìjọba ìpínlẹ̀ Borno tó bá wọn kẹ́dùn, tó ń ti gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Borno, èyí tí Shettima bá wọn kẹ́dùn lórúkọ ààrẹ ilẹ̀ yìí nínú àtẹ̀jáde kan èyí tí wọ́n fi léde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí igbákejì ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn ọ̀gbẹ́ni Stanley Nwokocha, tó sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ó korò ojú sí rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí lájẹ́ ọjọ́ Jímọ̀, níbi tí àwọn Boko Haram tí wọ́n ti ya wọ inú abúlé náà, èyí tó sì jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n lọ sí ọ̀run tó fi mọ́ àwọn ológun ni wọ́n lọ bíi 63, nígbà tí àwọn ológun jẹ́ 5 nínú wọn, tí àwọn èèyàn 62 yòókù tí wọ́n jẹ́ àwọn ará ìlú. Báyìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Darajama ní ìjọba ìbílẹ̀ Darajama ní Bama ní ìpínlẹ̀ Borno ọ̀hún, ńbẹ̀ náà ni ààrẹ àti igbákejì ààrẹ ti bá gómìnà ìpínlẹ̀ Borno eyín ọ̀gbẹ́ni Babangana Umaru Zulum ló bá kẹ́dùn, tí wọ́n sì ṣe ìlérí wípé wọn yóò tanná dé ìsàlẹ̀ kòkò láti mọrúfẹ́ àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọn yóò sì fi wọ́n jófin. Lórí ìkọlù tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Borno, àjọ ìṣọ̀kan àgbáyé United Nations, igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Alhaji Atiku Abubakar, bákan náà tó fi mọ́ ọmọye tó díje dupò ààrẹ lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú Labour Party, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ọ̀gbẹ́ni Peter Obi, tó fi mọ́ ọ̀kan nínú àwọn aṣòfin èyí tó wá láti ìpínlẹ̀ Borno, eyín Mohammed Ali Ndume, àwọn mà ni wọ́n ti bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn Boko Haram tó wáyé ní ìpínlẹ̀ Borno lọ́jọ́ alẹ́ Jímọ̀ èyí tó kọjá, níbi tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún ti ya wọ abúlé kan nínú ìjọba ìbílẹ̀ Bama ní ìpínlẹ̀ Borno, èyí tí wọ́n pa àwọn èèyàn tó ń lọ bíi 63, tí wọ́n sì tún kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́bìnrin láǹgbà, àwọn ọmọdé tó fi mọ́ àwọn àgbàlagbà ni wọ́n tún jí wọn kó lọ sínú igbó tí ẹnikẹ́ni kò tíì mọ̀ pàtó ibi tí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n wà nínú igbó ọ̀hún tí àwọn Boko Haram tí wọ́n kó lọ. Nínú àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn wọ̀nyí fi léde ni wọ́n bu ẹnu àtẹ́lù, tí wọ́n sì pe àkíyèsí ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ológun tó fi mọ́ gbogbo ẹ̀ka iléeṣẹ́ ààbò ilẹ̀ yìí láti fètè wáwọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí àwọn ìṣẹ̀lẹ̀ yìí, kírúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kó má tún ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Atiku Abubakar
Aliu Ndume, Peter Obi àti àjọ ìṣọ̀kan United Nations tí wọ́n pe ààrẹ Bọ́lá Tinubu wípé yèyí ọmọ báyìí ní gbọmọ bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà, ìpè kí ààrẹ Tinubu dákun dábọ̀ kó gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àwọn èèyàn láti apá òkè ọya lọ́hùn kúrò lọ́wọ́ àwọn ẹṣin òkọ́kù Boko Haram tó ń rán kúkúrú gígùn àti aláìṣẹ̀ lọ sí ọ̀run àrèmábọ̀. Ilé-iṣẹ́ Dangote ló ti bu ẹnu àtẹ́lu ròyìn ayédèrú ẹlẹ́jẹ̀ kan èyí tó ń lọ lórí ayélujára ò wípé ilé-iṣẹ́ ìfọ epo rẹ̀ tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó ó ṣeé ṣe ò kí wọ́n tilẹ̀kùn mọ́ fún odidi oṣù 2 sí 3 báyìí fún àtúnṣe látara àwọn àyè kan èyí tó ti ń bàjẹ́ nínú ilé-iṣẹ́ ìfọ epo ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde láti ẹ̀ka ìròyìn nílé iṣẹ́ Dangote lórílẹ̀‐èdè Nàìjíríà látẹnu Anthony Chijinna tó fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn oníròyìn ní ìrọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday tí í ṣe ọjọ́ 7 nínú oṣù kẹsàn-án ọdún yìí wípé wọ́n rọ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà láti kọ etí ọ̀gbọ̀nyìn sírúfẹ́ àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tó lè ṣini lọ́nà tí àwọn ènìyàn kan ń gbé kiri láì bìkítà irúfẹ́ jàǹbá tí ìròyìn bẹ́ẹ̀ lè dá sílẹ̀ nínú ọkàn àwọn mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Anthony ti sọ di mímọ̀, ó ní lótìtọ́ lódodo làwọn àyè kan nílé iṣẹ́ ìfọ epo ọ̀hún nílò àtúnṣe látàrí wípé ilé iṣẹ́ àti àyè tó ń ṣiṣẹ́ lójoojúmọ́ ni o, èyí tí wọn kò gbọdọ̀ fi ọwọ́ yẹgẹrẹ mú. Ó ní èyí ò gbà wọ́n ní nǹkan kan débi tí wọn yóò tilẹ̀kùn pé àwọn ò ní ṣiṣẹ́ o. Wọ́n ní ọjọ́ 29 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí ni ìròyìn ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní jà ńlẹ̀ rányìnrányìn bí ejò àpá ìpátán o. Ṣùgbọ́n báyìí Yorùbá ní ẹni oníkàn láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà báyìí láti gbọ́ mutá o. Iléeṣẹ́ Dangote ti wá sọ̀rọ̀ wípé kò sí nǹkan tí ó jọ wípé wọ́n fẹ́ ti iléeṣẹ́ náà pa fún oṣù 2 tàbí oṣù 3 fún àtúnṣe. Ó ní iṣẹ́ ń lọ lójoojúmọ́, bẹ́ẹ̀ ni wọ́n ń gbé epo rọ̀bì wọlé tí wọ́n fọ́ jáde tó ń di dísù pẹtiróòlù fún lílò àwọn ará ìlú. Lákòótán wọ́n wá rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà láti dákúndábọ̀ irúfẹ́ àwọn ìròyìn wọ̀nyí tí ò bá ti jẹ́ ojúlówó èyí tó jáde láti ẹ̀ka iléeṣẹ́ ìròyìn iléeṣẹ́ Dangote kí wọ́n dákúndábọ̀ kí wọ́n máa kọ etí ọ̀gbọ̀nyìn kí wọ́n má ṣe tẹ́tí gbọ́ látọ̀dọ̀ àwọn aláìbìkítà, àwọn arápámáṣiṣẹ́ tó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti tẹ bàbá kan tó jẹ́ onílé tá a mọ̀ sí láńlọ́ọ̀dù pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ èyí tí wọ́n na ayálégbé tẹ́nàntì tọ́nà tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Oríyangí nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ayálégbé ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọláyẹni ni wọ́n ní láńlọ́ọ̀dù rẹ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ tí wọ́n jọ jẹ́ onílé láńlọ́ọ̀dù ládùúgbò ni wọ́n mú Ọláyẹni ni wọ́n múnà látàrí wípé Ọláyẹni kò tètè rí owó ilé san o. Nínà tí wọ́n nà yìí ló ti kọjá bìkẹ́fù, èyí tó sì jẹ́ wípé nínà náà ti kọjá n tó lè mú mọ́ra o kó tó di wípé wọ́n gbé Ọláyẹni délé ìwòsàn inú gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Èyí lọ́wọ́ kan ni wọ́n fa láńlọ́ọ̀dù ọ̀hún lé àwọn agbófinró lọ́wọ́ tó ń ti àwọn tí wọ́n jọ da ọwọ́ bo Ọláyẹni èyí tí wọ́n nà tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀. Nínú ọ̀rọ̀ tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ èyún ọ̀gbẹ́ni Adéwálé Ọ̀ṣífẹ̀sọ̀ tó fi léde ní ìrọ̀lẹ́ àná ti ṣe ọjọ́ àìkú ṣe lálàyé o wípé bàbá onílé náà àti àwọn tí wọ́n jọ dáwọ́ pọ̀ láti na Ọláyẹni ní ọwọ́ òfin ti tó tí wọ́n sì ti wà ní àkólò àwọn ọlọ́pàá báyìí láti wá ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá ru ọwọ́ irúfẹ́ ìwà bàjẹ́ ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti èdè Yorùbá tí í ṣe ọkùnrin àgbà ọ̀jẹ̀ ni ọ̀gbẹ́ni Yẹmí Ṣọ́ládé mà ló ti sọ ìrírí rẹ̀ bí ìránṣẹ́ Ọlọ́run ti ṣe pàìtọ̀ ilé ìjọsìn tó ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ṣe fẹ́ da ojú ìrìn àjò ayé rẹ̀ nínú sinimá ní ṣíṣe bó ṣe fẹ́ sí ojú rẹ̀ délẹ̀ ṣùgbọ́n tí ò gbà fún un. Ṣọ́ládé tó sọ ọ̀rọ̀ náà wípé òun rántí o ní ọdún 2013 lọ́dún náà lọ́hùn-ún lásìkò tó jẹ́ pé gbogbo ẹ̀ ló ń wó ṣùkùṣùkù tí nǹkan sì ń lọ dáadáa kó tó di pé sinimá ń di ohun tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ lẹ́yìn. Ó ní ẹni tó jẹ́ pàìtọ̀ ilé ìjọsìn tí òun lọ ó ní ó ṣe ìkìlọ̀ fún òun,
wípé òun ò gbọ́dọ̀ gba iṣẹ́ tó bá ti bọ́ sí ọjọ́ àìkú tí í ṣe Sunday, wípé tìpátìkúùkù ló ń gbọ́dọ̀ máa wá ilé ìjọsìn ní gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ Sunday, tó sì jẹ́ wípé Ṣọ́ládé ní púpọ̀ nínú àwọn iṣẹ́ tóun ń gbà lọ́dún náà lọ́hùn-ún ló ń bọ́ sí ọjọ́ Sunday tóun ò sì gbọ́dọ̀ má ṣe nítorí wípé ìgbéni fi ń ọwọ́ èyí tó rí iṣẹ́ ajé tí ò ṣe, nítorí bí òun ò bá ṣiṣẹ́ olódáhùn lójú wípé pàìtọ̀ òun kò lè fẹ́ràn òun. Nípa ìdí èyí ó ní pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ èyí tí pàìtọ̀ náà àti àwọn àgbààgbà nínú ilé ìjọsìn ọ̀hún tí wọ́n ń gbélé òun lórí bí ẹ̀bìtì ẹrù ló mú òun láti kúrò nínú ilé ìjọsìn náà, tóun sì rí pàìtọ̀ náà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ba ìrìnàjò ayé òun jẹ́ èyí tí ò fẹ́ ire mọ́ òun o. Ó ní ọjọ́ tí iṣẹ́ bá yọ dandan ni kí òun lọ ṣe, torí pé òun ò tọrọ, bẹ́ẹ̀ sì rèé bóun bá gbé igbá bára dé ọ̀dọ̀ àwọn olùṣọ́ àgùntàn yìí wọn yóò ta òun nù bí ohun ẹ̀gbin ni. Ó ní nípa ìdí èyí ìdí iṣẹ́ ẹni báyìí ńlá ti mọ̀ni lọ́lẹ̀. Ó ní ọjọ́ tó bá jẹ́ wípé ó bọ́ sí ọjọ́ ìsinmi tí ò bá sí iṣẹ́ òun yóò lọ ilé ìjọsìn tàbí láàrin ọ̀sẹ̀, ṣùgbọ́n tí iṣẹ́ bá wà ó ní dandan ni kí òun ṣiṣẹ́ náà o. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Yẹmí Ṣọ́ládé tí í ṣe àgbà ọ̀jẹ̀ nínú àwọn tí wọ́n ṣe sinimá tí í ṣe ẹni ọdún 64 báyìí, èyí tó ní in tó mú òun àti olùṣọ́ ilé ìjọsìn tí òun lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tó pín wọn níyàrá kó tó di pé òun gba ilé ìjọsìn míì lọ láti lọ máa rè ìjọsìn fún Ọlọ́run ọba ní ìlànà sí ohun tí ọkàn òun tó ń sọ fún òun. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní ju báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrè míì lè ṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní nà wá. Fúnmi Adénúgà ló mú wá sí ojú wòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nà ìṣètí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.